Africa Content TV. Ojulowo ọmọ ni adúpẹ́ pé àpè yín jáde lónìí láti bàbá rà fún yín. Alhamdulillahi. Ọdún tẹ́yìn náà ti ń bá ọláìwọ̀ pẹ́ o. Ó tọ́jọ́ mẹ́ta o. Mo rántí ń tọ́ tí mo bí ọmọ mi kan Nàyímà ti ṣe bátidé ọdún kẹwàá sẹ́yìn nísìn. Níjọ́ ṣúlọ́ ọmọ yẹn, mo wá ní ẹ má play orin kankan. Saoti nìkan ni ẹ máa bẹ́ẹ̀ play. La ilaha illallah. Wa ma araftuhu illa idhi. Hakikiyya. Mo mọ aláàjì ní súrọ̀. Mo mọ wọn ní mọ́híbà. Bọ̀ọ̀kẹ́ ìyá bá èèyàn ní wájú ìwájú ni kò tí ì sí ìkùbáàlù yẹn bẹ̀. Nígbàdí ọdún mọ́kànlá sẹ́yìn. Mo wá ní ẹ má play kankan tí ìyá rẹ̀ bá wà lọ́la ẹni sìn yóò mọ̀ gbọ́n tí mo sọ. Mo bá dídì ẹ̀gá náà. Mo ní àní o má play kankan. Saoti yẹn ni o má bá mi tún play lọ. Àṣé bí wọn náà ó bá ga ó fẹ́ràn tó ga lọ. Ewo ló ga tó ń bínú tó ga fún. Ó fẹ́ kíkí tó pẹ́ lé inú kò ní dìran. Alájà Saoti ẹ ti ń bá ọlá iná ọkọ̀ ọdún pẹ́. Alhamdulillah. Ìdè yẹn máa fi ṣe tóbi lórí kéèdì kan lórí òpó. Wàláhì bí o bá ṣiṣẹ́. Tọ́lọ́wọ̀ tí aburú mi sátẹ̀lẹ́wọ́ rẹ̀ kò lè ṣubú mọ́. Gbogbo tó lè mú yẹn ṣubú ló ti ṣẹlẹ̀ sí i. Tó ti bẹ́ẹ̀ di nílà bẹ̀fẹ́ wà. Alhamdulillah. Kódà aláìsàn Saoti àwọn kan tó lọ kúrò yìí nígbà kan. Pé àgbà tó wà ní rẹ̀ wọ́n gbà kó mẹ́. Ó fẹ́ kú, ó fẹ́ lè kíní kan. Nígbà Saoti ó ti wọ stúdíò. Ọlọ́run ká rẹ̀ wá pẹ̀lú ẹ̀kọ́ àyàwó ajá. Ẹgbẹ́ dágbọ́rọ̀ jọ, òrìjínà wà ní ìwọ́n fẹ́ máa kọ́pì. Ẹgbẹ́ bàbá ní kẹ́ bàbá rẹ̀ wọ́n ti ní ní òní kó ẹwí ní káwọn èèyàn pọ̀. Ọlọ́run ká rẹ̀ wá pẹ̀lú ẹ̀bùn àyàwó ajá kó lè lẹ́mí gígùn ẹ má bẹ̀rù. Mo máa pẹ́ láyé ọba tó lẹ́mí mi, ó ti ní mi ò ní kú kíákíá. Ẹgbẹ́ jẹ́ akúnlé ilẹ̀ àbí. Ẹjẹ́ awẹ tí ó ké, òun jà sí mílíọ̀nù, àgbàdo Saoti, ẹni ó lóde tó ti mú mílíọ̀nù alẹ̀. Lẹ́kàlí jẹ́ akúnlé ilẹ̀ àbí bó bá fi lè ké ìkànnì ọmọ kan òsì ní ìlànà. Ojúlówó ọmọ Saoti Arewa. Ayyamuhu kálá àyíyá. Wọ́n máa kí Alise Fọlábàdàn. Abdulaziz ó kọ wọn náà lẹ́yìn náà sì ń jẹ́ orúkọ yìí wọ́n ń jẹ́ àmì tó jọ ń jẹ́ tira wọn. Ẹ sáfún kẹfì kálẹ̀. Bẹ́ẹ̀ bá kí Alise Fọlábàdàn tí wọ́n kì í bọ̀ gbogbo kàlẹ́ndà tó ti wá Alise Fọlá pátá ẹ bá orí kí n lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí. Wọ́n ní ọjọ́ gbogbo bí ọdún. Àlàó ọmọ Ọlátútù abojú ọbẹ̀ gbákú. Sẹ́wọ̀n ibi ọbẹ̀ tí ò bá lẹ́ra nú ojú rẹ̀ ó lẹ́fù ni. Ìyí tó bá fi mú ẹran pọ̀ nú ọbẹ̀ gbákúgbàkú lójú ẹ̀ ó rí ìkó ga ìkó wọlé ìkó dìde ìkó nàró. Abdulaziz ojúlówó ọmọ Saoti Arewa. Ọjọ́ gbogbo bí ọdún abẹ̀fẹ́ ọ̀pọ̀ àwọn ìyá yìí abojú ọbẹ̀ gbákúgbákú. Lẹ́kọ̀ọ́ tó ara fún fáyọ̀ ọkọ̀ ṣùkìrì máa ń fi mẹ́ta. Kálukú ló láàyè àyè kó wá láti mọ̀ pé kó wá sí. Lẹ́kọ̀ọ́ tó Bóyá bá ayé dé nísìnyí àwọn èèyàn ti di ilẹ̀ mọ́. Ibi tí wọ́n bá ti lóòrùn ayé ìsásọ bẹ́ẹ̀. lẹ́kọ̀ọ́ tó ara fún. Ní tí ò bá tó ìràwọ̀ ní kò. Fọ́ọ̀kọ̀ ṣùkìrì máa ń fi mẹ́ta. Ẹlẹ́ni ọmọ ogun wọn lápàdé wá dúpẹ́ ní bàtálíọ̀ yìí tẹ̀lé. Kìí ṣe bẹ́ẹ̀ o. Ìjẹta ni mo gbọ́ pé òní là á ṣe súná. Ẹ̀yẹ kọ́mọ́kọ́ lọ́lẹ̀ ìjẹta. Àjọṣe ilé àtàlájì ni wípé October 1st before
ìjẹta ni wọ́n á mẹ́sẹ̀jì wọn pé ọ̀túnla ni ṣúná èmi sì ti wà ní Kòròdú bí ọ̀rẹ́dì níjẹta yẹn tí mò ń palẹ̀ mọ́ fún jàmọ́lì ẹ̀kọ́tà lánàá àti prayer warrior ni mo ṣe. àṣìfún dání ju aṣọ tí àwọ̀ lọ́sọ̀dẹ̀ náà lọ tẹ̀gbẹ́ bí abáyẹlé nísìnyí the way you dress is the way you are dressed. mo mọ kéwù mo mọ tọ́lọ̀ ń ṣe lọ́wọ́ bí bàbá ti rí rírì rẹ kó dọ̀lọ̀ ìdí òdà àwọn òbí máa lọ wọ́n lè máa wọ ẹran gẹ́gẹ́ fún ẹ̀sọ́dọ̀ rẹ. láyọ̀ kí tó máa. nígbà wá ṣe fẹ́ràn yẹn mo ní èmi ò tó padà Ìbàdàn mo ní láti tún rí i pé mo ṣiṣẹ́ kùsẹ́kù láti wà níbí yìí lónìí kí yẹn máa parẹ́ lọ́kẹ́ ẹni tí ń tún kọ wípé àṣàpẹ̀lẹ́ tó ní oṣù wá sí mi àbẹ́wò wàhálà èèyàn bíi 22 bẹ́ẹ̀ni tí mo káwọn èèyàn nínú bí gbogbo olóríire ní tí wọ́n fi máa ń mọ olóríire ẹ̀dá òní dárìn òní dájẹun. Hayyakumullah. mo kí àwọn bàbá mi àlùfáà níjòkó. Hafizahumullahu ta'ala. ọlọ́run tó pọ́n yín tó kún yín tó kẹ́ yín tó kẹ́ yín. ẹ jẹ́ kí n gbé látọ̀dọ̀ ìmáàmù àgbà fún odidi ìlú ìmáàmù lórí ọba àti ìmáàmù wọn jọ ń ṣe àkíní méjèèjì yẹn mọ́ra wọn ni. ibòmí ọba ò jẹ́ orí ìmáàmù ò jọ ọpọlọ. ibòmí ìsìlẹ̀ ìmáàmù ò jọ orí ọba ò jọ ọpọlọ. àti kíní àti kejì wọ́n dà gẹ́gẹ́ bí sọ́kẹ́tì àti wáyà tá a fẹ́ kì wọ́n ni. bẹ́ẹ̀ bá ti kọ̀nẹ́ẹ̀tì méjèèjì mọ́ra wọn kò ní wúlò ọpọlọ tí ò sórí asán ni orí tí ò lọ́pọlọ nọ́ńsẹ̀nsì ni. bàbá ìwọ́n wá gbà nílẹ̀ pẹ́ ẹni tí ò bá létí ọ̀rọ̀ lórí ni yóò lẹ́ ta fà ọfà kọ́ ọ̀rọ̀ tó bá nílò sísọ ìyẹn wọn sọ ni èyí tí kò bá ti ní lójú kò yẹ kó ti ọmọlúwàbí èèyàn lẹ́nu. Hayyakumullah. ohun tí ò bá ti ní lójú kò yẹ kó ti ọmọlúwàbí èèyàn lẹ́nu. àsìkò yóò sí ọpẹ́ ni wọ́n ní ká dú àwọn jàbìsá tún sí wà níjòkó láwọn ọ̀rọ̀ gẹ́gẹ́ tó jẹ́ pé ìkílà fìlbàrà bọ̀ ìnáhùn bálí ìgòlù. ìkílà fìlà adẹ́t àtúmọ̀ udabáhùn ìkílà fìlìmọ́ntì àtúmọ̀ ọtígun bọ́ọ̀lì. bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ibi ẹ bá ti sọ̀rọ̀ ní ilé ẹgbẹ̀ kan yẹ ṣáájú ànàkùn takallamtum alayha. La ilaha illallah. kìí sì sọ̀rọ̀ lásán ọ̀rọ̀ tó bá wúwo etí tó wúwo ní ògbọ̀ yé. Akramakumullah. bàbá lẹ́pẹ̀ ẹ dákun ẹ má bínú sáà àkókò ní òtó. mo kí bàbá gbà èyí tí wọ́n mú lórí tó bọ́ níwù níbìkan àwọn dẹ̀ mú síkú àbàdìó náà wọ́n gbá mi mú mélòó lára rẹ̀ bàbá aládìí owó bàbá yíyá. Adamallahu hayatahu. bọ́lá ń fi ṣe é máa fi gbogbo nǹkan sọwọ́ yín nù. èmi náà máa sọ bọ́lá pé ọlọ́run dákun bẹ́ẹ̀ yóò bá sórí rẹ̀ gbé fáìlì yẹn kọjá wájú tèmi náà jẹ́ ní signation díẹ̀ bẹ́ẹ̀. níjọ́ wọn bá túwèé wọn ó kan tèmi náà ní ó bá máa wò. bàbá àgbàlíbà níjà gbogbo oríire tí Alhaji Abdulaziz Professor Emeritus Dr. by excellence Zumohiba àbí Saoti gẹ́gẹ́ ní ẹ̀bùn téèyàn máa ní. You are the endowment itself. Bàbá àgbà ní Bàrígà àwọn ọlọ́run wá ṣe lẹ́ni tó dá góòlù mọ̀. Góòlù pọ̀ láyé ṣùgbọ́n ní iye èèyàn tó dá mọ̀. Ẹlòmí ò ti yàgbẹ́ sórí góòlù lọ́la àtàbá yìí. Làwọn ọmọ tí ń sábọ́ làwọn ò bá débẹ̀ pé àgbélé lélẹ́yìí ó sì gbẹ́yà. Orí góòlù yóò kàn mú pẹ́ kúrò yóò mú góòlù kúrò nínú gbẹ̀rẹ̀ nígbà tó wò dá góòlù mọ̀. La ilaha illallah. Bí ẹ bá sì rí góòlù bí ó ti ń bọ̀ lóòótọ́ ẹ lè pé ní nǹkan rẹ̀. Níjọ́ tí ó tó wọnú ná ló tó di kó wọnú yìí.
Saoti Arewa ẹ̀yin lẹ mú góòlù yìí jáde bàbá Bàrígà